abiyamọ màmá ní Ramota aya Adegbite aya re màmá ní. ẹ wálé o èrò tí ń roko ẹsẹ̀ rí wálé èrò tí ń rodò ẹ dákun ẹsẹ̀ rí wálé odò ọ̀yà òrèbí kan eré òní eré abiyamọ ni òbòjọ́ gbòrògbòrò ọmọdé ń dé òkìlù ọmọ lọ́rọ́ mi wá o wọ́n ní wá mọ́ kí wúrà iyebíye wọ́n ní wá mọ́ káyà rere lọ́dẹ ọkọ ọ̀yà ìmẹ̀yìn o gbéra ńlẹ̀ o dìde. òkú orí kádùn ọlọ́dún àmọ́dún rẹ̀ lọ́dún bóyin tí mọ̀ tirẹ̀ nínú afárá ejò lámọ̀ tiẹ̀ lápá ó ti mọdún èyí ó ní báwọn fọdún eléyìí ṣàṣemọ́ ó ní rí kú ọmọ ó ní rí tọmọ ọmọ. pípẹ́rẹ́ kún bá délé ayé wọn a máa wọ tútù wọ̀ ìrì ọ̀tún ìrì ayọ̀ kó mọ̀ wọlé sọ́dẹ̀dẹ̀ rẹ̀ ó aya Adégbìtẹ́ kò sí bí wọn ó ṣe kì ọ́ títí tí wọn ò ní mọ̀ ṣàpọ́nlé ọkọ rẹ̀ ọmọ ló rán mi wá. àní béèyàn bá sọ lẹ́nu mẹ́bó ṣàpòyà kọ́ ni gbogbo ẹ̀yin ọmọ Àṣàkẹ́ ọmọ Adégbìtẹ́ mo bá yín dúpẹ́ pé ò gbàgbé orílẹ̀ àwọn bàbá yín Àṣàkẹ́ aya wọn nílé tẹ̀là aya Adégbìtẹ́ alias bàbá olódò aya rẹ̀ lọ́dẹ ọkọ abiyamọ tó ó tọ́ àní kò sí bí wọn ṣe máa ṣàpọ́nlé rẹ̀ tí wọn wá ní mọ́ polówó orí rẹ̀ gangan ọkọ rẹ̀ olólùfẹ́ rẹ̀ ni Àkànbí Fàtáì ọmọ Bákàrè ọmọ bàbá olódò Tẹ̀là Adégbìtẹ́ one and only humanist nísàlẹ̀ gangan ọ̀run kó délẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ fẹ́yàn rẹ̀ ọkọ rẹ̀ Àṣàkẹ́ o Fàtáì o òkú filọ́lẹ̀ ohun rere tọ́mọ àtàyà wa ń rí jogún bá dànsákì fún olónà ọ̀run ọlọ́gbọ́n ní bàbá tí yín mẹ́bó lóye ènìyàn ní pẹ̀lú onímọ̀ olówó ni ó sì tún gbajúmọ̀ bẹ́ẹ̀ ni èyí ó fàyè sílẹ̀ f'Àṣàkẹ́ tí ò fi lè mọ̀ lára pé ọkọ òun ò sí nílé ayé mọ́ bàbá rere kó o mọ ọgbọ́rùn sọ̀rùn rẹ o ìran bàbá yín lọ́mọ màáyìn ọmọ olómù lápèrán ọmọ ọlọ́run alágógó àsìngbà lọ́nà àtòmù kèmí sìn ọ́ kí wọ́n sìn mí mẹ́bó ńlá lẹ́fi ilé mọ́ bàbá yín lọ́wọ́ ẹ̀yin lọ́mọ màáyìn ọmọ àgànyìn ọmọ àdìsí ó nílé bàbá tó bí wọn lọ́mọ ni ewu yẹn ti dómù wọn àdọ̀tún àtẹ̀tẹ̀dún yẹn dómù wọn àdọ̀tún bá ń tẹ́ ewu yẹn wá gbà yìí nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ọmọ bẹ́wúrẹ́ yín bá sọnù lómù wọn ni ẹ mọ́mú lọ́yìn bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran bàgùtàn yín bá sọnù lómù wọn ni ẹ mọ́mú lọ́yìn bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran ìbásobìnrin rọgbọdọ mẹ́bó ń lọ sọnù lé àwọn bàbá tó bí wọn lọ́mọ wọn ní ẹ mọ́ rẹ̀ lẹ́sẹ̀ wọ́ ẹlẹ́sìn ni ẹ ràn wá bàbá wọn la rọ́pọ́n ńlá jomi toro ẹ̀sìn ọmọ lòun o mú mo sí o mú
ìran ọmọ abọ́rò okòlà ọmọ onílù kan ọba ń bá ti bá onílù kan ọba ń bá ti bá èyí tí wọn kì í fa wẹkùn ń ṣe akété pé tí erin ni wọ́n fi ń sọ sán rẹ̀ tùmí gẹ́gẹ́ èrò jẹ́ ń bẹ̀rù mi ròkun ó sì tùmí sàṣà èrò jẹ́ ń bẹ̀rù mi rọ̀ṣà tùmí gòlògòlò gòlògòlò jẹ́ ń bẹ̀rù mi ro gógó ilé ó wá dilé Àṣàkẹ́ aya Àkànbí àṣàǹtì wá dé sí Ọlọ́run ó wá mọ̀mọ́ ká tí lọ ọmọdéǹdí òkìlú ooo dẹ́kun máa fi wélò orin mi ọjọ́ gbéra ó là lóko lé ìgbàgbéra ó là lókè ọ̀dàn Àṣàkẹ́ ibi ó ti là wáre ìrandá mẹ́gòrò ọmọ Adéyẹmí kan ṣoṣo iná ní tí ó pé méjì jagunjagun ní ìran bàbá tó bí ọlọ́mọ ìran bàbá yín ló lókòwò lówó òbí téèdé Ghana téèdé Mushin téèdé di Araba ọmọ ìyá yín bẹ́ẹ̀ ọmọ Adéyẹmí ọkọ Látẹ́jú awẹ́lẹ́wà obìnrin èyí ó péjì tí gbogbo ọmọ wa jogún bá níṣẹ́nú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ iye ọmọ dìndí àkìlù mẹ̀bí bẹ́ẹ̀ níṣẹ́nú ilé àwọn bàbá rẹ̀ ọmọ tapa lè ń pé ọmọ elédùwé ọmọ elédùwé ọmọ dìndí àkìlù ọmọ elédùwé boko ọmọ elédùwé ságbó kí n ríwọ ìbàrú nìyí ọmọ òjòlú jápẹ́ ìbàrú nìyí ọmọ òjòlú gbérin nílé bàbá tó bí ọlọ́mọ ni ìyá àbárúkú ìbàrú lòun ò mẹ́kún sun bàbá àbárúkú ìbàrú lòun ò máa wẹ̀ gbà ọjọ́ òtọ́jọ́ tí wọ́n ń lọ sódì Ọ̀yọ́ lọ́jọ́ ọjọ́ sí ìkòkò gbẹ̀gìrì bá fọ́ọ̀lù gbogbo wọn bá gbẹ̀kún wò ni wọ́n bá ń sunkún gbọ̀nràn gandan ẹ̀yin lọmọ kò yókò síre ọmọ dámẹ́gòrò iye nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni ọmọ elédùwé ìbàrú òjòlú jápẹ́ ọmọ elédùwé ìbàrú òjòlú jápẹ́ ìbàrú òjòlú jápẹ́ ọmọ elédùwé ìbàrú òjòlú jápẹ́ ọmọ elédùwé ìbàrú òjòlú jápẹ́ ìbàrú òjòlú jápẹ́. ọmọ Látẹ́jú olókòwò obì tó gbajú tó gbàyà tó gbajú tó gbẹ̀yẹ ńlẹ́ o Rámọ́tà Àṣàkẹ́ mo ní bí n bá wá ń wọnú ilé àwọn yeye tó bí ọlọ́mọ lọ àìnílé bàbá ká mọ̀mọ́ nílé ìyá o ẹ̀yẹ ìfapá kan ń fò Àṣàkẹ́ ọmọ Mọ́yọ̀ sọ́rẹ́ Àbẹ̀kẹ́ Àṣàkẹ́ ọmọ bíbí inú Àgbékẹ́ iye ọmọ Símíàtù Àgbékẹ́ ọmọ Ajéni Fújà ìwọ lọmọ Ajéni Fújà Ajéni Fújà mẹ́ṣọ́ ìwọ ló láṣẹ sọ́mọ bí a bá ṣe lówó tó láṣẹ sọ́mọ nílé yeye tó bí ọlọ́mọ ọmọ dúdú lé ò mọbẹ ẹsẹ pupa tó mọbẹ ẹsẹ ò sí nlé ìwọ lọmọ agbo méjì ò mú mi nínú kòtò ọmọ orò ìgbẹ̀yìn ò máa ná tó bá dọjọ́ orò kánà mọ̀mọ́ wá ó bó bá wá orò ni ó gbé lọ Àṣàkẹ́ dákun mọ́ gbọ́ bí mo ti ń wọnú ilé àwọn yeye tó bí ọlọ́mọ lọ ìran bàbá yín ọmọ
ọmọ wa òbòkun rẹ́mi torí ogun ojoojúmọ́ mẹ́bí ń bàbá yín ṣe kúrò lé ọ wá kó tó wá donílé lábẹ́ òkúta ìrẹ́ lọ́mọ agboolé fọ́dáhùn sí Àṣàkẹ́ tó tún wá tẹ dósókè ṣàjẹ́ ìran bàbá yín ní baálé àkọ́kọ́ ló lókè méjì ọmọ balógun ńlẹ́ṣà lókè ṣàjẹ́ mọ̀ gbọ́ ọmọ wa ọmọ ẹkùn òṣùré olóbì ìṣẹ̀fà kún ọ̀la olóbì ìṣèjé òṣùré olóbì ìṣẹ̀ǹdínlógún mẹ́bí bẹ́ẹ̀ ní sẹ́nu lé èyeye tóbi ọlọ́mọ ìjẹ̀ṣà òṣùré ọmọ olóbì wọ́wọ́ ń tiwọ́ olóbì ìwọ́wọ́ ń tiwọ́ ìjẹ̀ṣà òṣùré lẹ́rìí lẹ́rọ fọ́ túẹ́túẹ́ mélòó ló jẹ níbẹ̀ ọjà retẹ́nigbọ́lá ọmọ ọwọ́ olúyẹyẹ ìjẹ̀ṣà ọmọ odò apànàdà ọmọ ajé ní fújà dẹ́kun mọ́ gbọ́ bí mo ti ń wọnú ilé àwọn bàbá rẹ lọ ọmọ wa ọmọ ẹkùn iye ńlé bàbá tóbi ọlọ́mọ ìran bàbá yín ní baálé àkọ́kọ́ lólókè méjì ọmọ balógun lẹ́ṣà lókè ṣàjẹ́ Àṣàkẹ́ ìwọ náà ní ọmọ tápá lè ń pè jìnnà bàbó èèyàn tí ń relé bàbá yín ọmọ mọ̀ ṣàfírà ọmọ onígunnu àtàndá ọmọ afárọ̀ dáná kúlíkúlí àlùmíyàn ò bọ́ka rẹ̀ ìyẹn abara funfun ọkà abara báyìí ẹ̀yin lọ́mọ eré kú sílé ọlọ́wà ò gbọ́dọ̀ fi jẹ́ erin ò sì gbọ́dọ̀ rà bí ṣe ń lọ́lú ara sòǹgbé mẹ́bí sòǹgbé ní sẹ́nu ilé àlùmí ọmọ oyè òkàn olúbísí ọmọ ẹranko yáyò òbí ń dára ọpọ́n dà ìgbà mo gbọ́ pẹ́lẹ́ tápà ń jó mo súré títí mo fẹ́ bọ́dọ̀ ọ̀yá lọ nítorí aṣọ kọ́ nítorí ẹ̀wù kọ́ nítorí ìsásùn ẹja ni òkú tápà wọn aṣọ rọ́ọ̀sìn àwọ̀ tápà wọn aṣọ rògbà bí tápà bá kú wọn ní wọn lọ rẹ wọ́n tutù òwú bárúgbó wọn bá kú wọn ní wọn lọ wá fara oyin òtútù òwú dọ̀pọ̀ afárá oyin wàdọ̀ wọn gógó òbí ń dára ọpọ́n dà má bá wá rẹ́ ní bá wọn wo tutù òwú wọn níta ní ọba ní sọ́ni nípàdé níjọ́ méje iye ọmọ olúbísí o mo gbé díẹ̀ lù mí mo gbọ́ tápà lè ń pè bẹ́ẹ̀ bá ń gbọ́ dàlọ́dàlọ́ ogun olúbísí ni wọ́n ń lọ bẹ́ẹ̀ bá ń gbọ́ dàyàdàyà ogun òbí ń dà nírẹ̀lẹ̀ bọ̀ wá 100 ẹsẹ̀ ló jẹ́ 40 ẹsẹ̀ ló dúró nílé ọmọ olúbísí o bí tápà bá nífẹ̀ẹ́nu ó yá jókòó ó jẹ́ bí tápà bá nífẹ̀ẹ́ lò kó súré kó mọ́ lọ nílé ọmọ oyè ọkà bẹ̀m̀bẹ́ ní tápà ń jó bẹ̀m̀bẹ́ ní tápà ń lù bẹ̀m̀bẹ́ ní tápà ń jó lókè ọya ọmọ afámúṣẹ́lú ooo. Tápà tansolo ibe tápà tansolo ibe tarabagunda ibe tarabagunda ibe tápà tansolo ibe tápà tansolo ibe tarabagunda ibe tarabagunda ibe tápà tápà ejinono babo tápà tápà ejinono babo tápà lè ń gbé ejinono babo. Àtọ̀tún àtòsí lé bàbá tó bí ọlọ́mọ wọ́n wá gúnlẹ̀ sókè olúmọ ni ìwọ lọmọ lisa bí ọmọ agbóǹgbò àkàlà ọmọ àrídìí ogun lójú ogun bàbá tẹ̀yìn aróyìn ogun bára fàgbẹ́ ọmọ àjójó gbẹrú mọ̀mọ́ jógbẹ́kọ́ torí ẹrú nísìnyí ẹ̀kọ́ kí ìsinmọ́ ènìyàn ẹ̀lẹ́ o mẹ́rin jogún ọlá o nílé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ orò tó ń dún ọmọ orò tó ń kùn ọmọ
palẹ̀kùn kan palẹ̀kùn di ọmọ àrídìí ògo lójú ogun bàbá tẹ̀yìn aróyìn ogun bára fàgbẹ̀. ọ̀yàyà rẹ̀ mọ̀mọ́ òun ọmọ tí ká mọ́ rojú kókókókókókó. nílé bàbá tó bí ọlọ́mọ ni àwọn gbọ́n ó kọ́ mọ̀ tiẹ̀ sábẹ́ ìwé. bàbá yín gbọ́n ó kọ́ tiẹ̀ sábẹ́ olúmọ ẹ̀yin ọmọ olúmọ. aya àmàyìn aya àdìsí aya àgànyìn aya àkànbí òkú oríkà ọdún aya fàtáyì ọmọ adégbìtẹ́ rámọ́tà ó ní mọ́ kó lówó orí tóun gangan ọmọ ló rán mi wá bí ọ̀run délẹ̀ dédédédédédédédé fọ́kọ rẹ̀ fún bàbá rẹ̀ rámọ́tà àṣàkẹ́ àṣeyíṣàmọ́dún